ẹ wo làbí ẹ̀yà alágbo ọ̀tún ẹgbẹ́ bàbélé ọmọ ọ̀jọ̀ aláwòrán máa fi bí mi sínú ẹ̀mí ẹ ti bẹ̀rẹ̀ láti 1990 mo ti ń fojú sí díẹ̀díẹ̀ fún ara mi lọ́dọ̀ ìyá mi tó bí mi sínú kí mo tó abẹ́rẹ́ dá dúró ní 1998. wọ́n sì àwọn èròjà yẹn ìlú òkè ló ti máa ń wá bí àwọn bíi Ìlọrin, Ọ̀yọ́ state, Ògùn state, àwọn bíi Ìbàdàn ló ti máa ń wá nítorí ṣàlùbáṣe ní most Èkó yìí ó ti develop gan and again ilẹ̀ Èkó yìí ó contain salt so most àwọn egbò yẹn ìlú òkè ilẹ̀ pupa ló ti máa ń wà active dáadáa àwọn fíì díẹ̀díẹ̀ la kàn máa ń rí lẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ tí ò ṣiṣẹ́ àgbà ìyẹn ni pé kéèyàn dira ẹ̀ dáadáa òṣìṣẹ́ tí ò lọ́tà òṣìṣẹ́ kan tó ti ayò lè fẹjú mọ́ fún yìí so wọ́n kàn máa ń fi yẹn ń dẹ́rù bá yẹn ni pé ṣe ní ọmọ iṣẹ́ àwọn àgbà ni òṣìṣẹ́ tí ò lè ṣe ìwọ ni kó mọ bọ́ yíra fẹ́ ṣe ọmọ bóyá church ló bá ń lọ ni bóyá ẹjẹ́ kan ló bá ń di ni àwọn máa kún fàdúrà òṣìṣẹ́ kódà kéèyàn ń ta pure water gan wọ́n ń ṣàṣìyàn àwọn àgbàlagbà náà ń ta pure water ni so lẹ́yìn kọ́ lọ́ máa ṣọ́ everybody kò jẹ́ tó ń ṣe àgbà. tọ́kàn ọ̀gá yẹn máa ń lọ́ra ní àgbo ibà àgbo jẹ̀dì àgbo kòkòrò ńlá ọmọdé àti ọmọ ọmọ máa yẹ bínú bọ́m̀bì tí àwọn Tinubu ọmọ kan máa ń da ọmọ kékeré láàmú àti kí n tó máa ń bọ́ kékeré lórí wọn máa ń pè ní àgbo ọ̀kà àwọn tó kọ́ mọ́ jù àwọn fún àwọn ọkùnrin náà tí wọ́n bá lè ṣe déédé lọ́dọ̀ ìyàwó wọn máa ń ka àgbo alẹ́ fún wọn lẹ́yìn bá pẹ́ gbẹ̀yìn máa ń rò wọ́n máa ń ka àgbo arthritis náà gbogbo ẹ̀ náà àgbo náà ni àti rheumatism. ọmọ tó wà ń ta sí ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ gbogbo wọn ò fẹ́ kọ́ṣẹ́ ẹ̀rù ń bá àwọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ gbogbo wọn náà fẹ́ ṣe dọ́tọ̀ náà fẹ́ di lọ́ọ̀yà lórí pé kí ẹ̀rù ń bá ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ kó dẹ́ rí bẹ́ẹ̀ tó ló jẹ́ ká máa lose many things ní tó jẹ́ nǹkan ti tiwantiwa because àwọn òyìnbó wọ́n ti fi many tán ti di affect nǹkan tiwa wọ́n ti gba tiwa lọ àwa gbé tiwọn sórí ìyẹn ká ọ̀pọ̀lọpọ̀ ka nǹkan ìbílẹ̀ bí àgbúrò àpẹẹrẹ bá kún mọ́ tó dẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa ń bẹ̀rù pé àti lọ́wọ́ mi lọ́ máa ta àgbà gbé wọn yẹn fẹ́ pé iṣẹ́ àgbà ni àti ó dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tó bá mọ̀ láti fi ṣe ni so mo gba àwọn tó ń bọ̀ lẹ́yìn náà ní ọ̀ràn pé wọ́n máa modernize ẹ̀ ní ẹ bá fojú sí ó ti wà lórí online tí wàá ń ṣe ìdíyẹ́sì ẹ̀ bá fojú sí o lè ta online tó wà modernize ẹ̀ ká refine ẹ̀ dáadáa ìdíyẹ́sì so iṣẹ́ tó wà pa gidi. wọ́n ní àwọn kan wà tó kó ní river function tó lè yá wọn mí nìyí tó kàn tẹ pámọ́ṣẹ́ wọn àtẹ́lẹwọ́ ẹni òfin kan ní jẹ gbogbo àbí ń ṣoògùn àgbẹ̀ kankan yẹn kankan tó fẹ́ bá bọ̀ ń bẹ̀ tó di ẹ̀sìn tó jẹ́ nígbà tó bá mọ́ṣẹ́ wọn kan fèsì ẹ̀ tó wáyé pé sùkúlù bá fẹ́ pè ó fèsì sùkúlù láì bóyá ó fẹ́ lọ ní ìlànà kan ìbílẹ̀ ní kó kọ́ ìlànà tó tọ́ tó di ẹ̀sìn kó má fi nǹkan mìíràn mọ̀ tó bá ti ṣe lọ́nà tó dáa òun á rí rẹ̀.